A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Bí àwọn òṣìṣẹ́ ṣe ń ṣe ìsàmì ayẹyẹ ọjọ́ àwọn òṣìṣẹ́ lónìí, àjọ àwọn òṣìṣẹ́ fi ẹ̀hónú wọn hàn lórí bí owó oúnjẹ ṣe gbówó lórí àti ọ̀wọ́ngógó epo bẹtiró lórílẹ̀-èdè. Bí wọ́n ti sọ wípé ipò yìí jẹ́ ìpèníjà ńlá fún ìgbé ayé àwọn òṣìṣẹ́. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ ni adarí àjọ òṣìṣẹ́ NLC àti adarí àjọ olókoòwò TUC ti kérora ipò ọrọ̀ ajé orílẹ̀-èdè tí àlékún owó iná mọ̀nàmọ́ná àti ọ̀wọ́ngógó epo tún pa kún. Bí wọ́n ṣe ń sọ èyí ni ìṣòro àti rí epo bẹtiró túbọ̀ ń lékenkà sí i. Lánàá, ọ̀pọ̀ òṣìṣẹ́ àti ọmọ iléèwé ni wọn kò rí ọkọ̀ wọ̀ jáde lórí ọ̀wọ́ngógó oúnjẹ. Àwọn adarí òṣìṣẹ́ ní ó ṣòro fún wọn láti rí ọwọ́ mú lọ ẹnu. Àwọn oúnjẹ tó ṣe kókó jùlọ bíi ìrẹsì, ẹ̀wà, àgbàdo, ọ̀gẹ̀dẹ̀ àti tìmátì ni ó ti lọ sókè ní ìlọ́po méjì láàárín oṣù kẹta ọdún 2024. Láàárín ìṣòro yìí ni ìjọba tún ṣe àlékún owó iná mọ̀nàmọ́ná. Àwọn òṣìṣẹ́ kérora bí òfin ìjọba àti ọ̀wọ́ngógó ṣe dá ìṣòro sílẹ̀ láàárín àwọn òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè. Bí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, àjọ àwọn agbẹjọ́rò NBA àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ṣe kọ àlékún owó iná mọ̀nàmọ́ná. Àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ ọdún yìí ń wáyé láàárín ìṣòro ọ̀wọ́ngógó oúnjẹ àti epo ní ọ̀pọ̀lọpọ̀ ibi lórílẹ̀-èdè. Pabambarì rẹ̀ ibẹ̀ ni owó oṣù òṣìṣẹ́ tí kò kúrò lójú kan pẹ̀lú bí nǹkan ṣe hán tó. Àjọ òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkìtì ní iṣẹ́ ìyanu ńlá ni bí àwọn òṣìṣẹ́ ṣe ń yí i dá pẹ̀lú bí nǹkan ṣe hán tó. Alága àjọ TUC Ṣọlá Àdìgún sọ wípé bí àwọn òṣìṣẹ́ ṣe ń rí oúnjẹ jẹ tí wọ́n tún rí owó wọ ọkọ̀ lọ ibiṣẹ́ jẹ́ ìyanu ńlá. Ọlọ́run nìkan ni ó yé, wọ́n wá ní ju gbogbo rẹ̀ lọ. Àwọn òṣìṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìdí láti máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti láti ṣe àjọyọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aláboyún kan àti àwọn 8 mìíràn ni a gbọ́ wípé wọ́n farapa nínú ìdúgbàmù afẹ́fẹ́ gáàsì tí ó wáyé ní ojúnà Alábà, ìlú Aláyàbíàgbà ní Ajégúnlẹ̀ Àpápá, ìpínlẹ̀ Èkó. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lánàá ọjọ́ Ìṣẹ́gun láàárín aago kan ọ̀sán ló lù. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, adarí ìròyìn fún àjọ panápaná Ahmadu Shakiru sọ wípé ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé níbi tí wọ́n kó ọ̀pọ̀ sìlíńdà afẹ́fẹ́ gáàsì sí, ọ̀kan nínú rẹ̀ ló ń jò tí ó fa ìjàmbá tí ó ràn mọ́ bá high tension cable tí iná fi ṣẹ́yọ. Ó fi kún un wípé iná yìí ba kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ jẹ́, ṣọ́ọ̀bù 6 àti apá ibìkan lára ilé onílẹ̀ pẹ̀lú ilé epo kan tí ó wà nítòsí. Shakiru fi kún un wípé àwọn ríbi kápá iná ọ̀hún nípasẹ̀ iléeṣẹ́ panápaná ní ìlú Ajégúnlẹ̀ àti ti Sàárì-Ìgànmú. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé aláboyún pẹ̀lú àwọn 8 mìíràn tí wọ́n fi ara pa ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Yuki Gambaryan tí í ṣe aya ọ̀gá àgbà fún iléeṣẹ́ Binance Holdings Limited tí wọ́n fi sínú àhámọ́, Tigran Gambaryan ti sọ fún ilé ìgbìmọ̀ orílẹ̀-èdè United States wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi ọkọ rẹ̀ sí inú ọgbà ẹ̀wọ̀n Kùjé pẹ̀lú àwọn adàlúrú Boko Haram àti agbébọn. Yuki tí Rich McCormick ṣaṣojú sọ èyí lánàá ní ilé ìgbìmọ̀ tó ń ṣàmójútó ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n fi sí àhámọ́ ní ilẹ̀ òkèèrè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní ọkọ rẹ̀ ti lo 75 ọjọ́ 65 days nínú àhámọ́. Gambaryan pẹ̀lú ọ̀gá ilé-iṣẹ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nadeem Anjarwalla ni wọ́n jọ fi sí àhámọ́ ní ọjọ́ 26 oṣù kejì. Lẹ́yìn ìwádìí sí iléeṣẹ́ Binance ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyàwó Gambaryan ní bí ó tilẹ̀ jẹ́ wípé òun kì í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ Binance, síbẹ̀ ìdí tí wọ́n fi ọwọ́ ṣìkún fi ọkọ rẹ̀ sí àhámọ́ kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ó ní ọkọ tí òun bí ọmọ 2 fún balẹ̀ sí ìlú Àbújá lẹ́yìn tí ìjọba àpapọ̀ ké sí i lórí òfin owó fún ìwádìí.
ó ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni ó lò tí ó fi ń ṣe ìwádìí lórí ìwà ọ̀daràn tí ó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ Binance àti cryptocurrency ọ̀gá rẹ̀, ṣùgbọ́n lẹ́yìn wákàtí 24 ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un tí wọ́n sì fi sí àhámọ́ láì ṣe ẹ̀sùn tàbí pè é lẹ́jọ́. Ní báyìí, inú ọgbà ẹ̀wọ̀n Kùjé ni ọkọ rẹ̀ wà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram àti adàlúrú. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 8 oṣù kẹrin ni ìjọba àpapọ̀ fi ẹ̀sùn oníkókó 5 tí ó dá lórí jìbìtì owó kan iléeṣẹ́ Binance àti Gambaryan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Plateau agbẹjọ́rò Caleb Mutfwang ti ṣíṣọ lójú ọkọ̀ bọ̀gìnnì ìgbàlódé tuntun 22 fún lílo ará ìlú láàrin ojúnà Jos sí Abuja. Èròjà ẹ̀rọ ìgbàlódé tí wọ́n fi ń ṣàwárí ọkọ̀ tracking systems kún inú rẹ̀ fún àǹfààní èrò ọkọ̀. Níbi ìṣíde ọkọ̀ yìí ni gómìnà Mutfwang ti sọ àsọdájú wípé ìṣèjọba rẹ̀ ní àfojúsùn láti pèsè ojútùú sí ìṣòro ọkọ̀ ìrìnnà fún ará ìlú àti olùgbé ìpínlẹ̀. Ó ní pípèsè ààyè sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára fún àwọn tí wọ́n bá fẹ́ wọ ọkọ̀ mobile booking app jẹ́ lára èròǹgbà wọn fún lílo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé. Ètò fún bí ó ti rọ ará ìlú kí wọ́n lo àǹfààní àti àmúlò ọkọ̀ yìí dáadáa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ilé-ẹjọ́ ti yọ̀ǹda ààrẹ àná fún orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump láti kópa nínú ayẹyẹ ìkàwégboyè ọmọ rẹ̀ tí yóò wáyé ní ìlú Florida ní ọjọ́ 17 oṣù karùn-ún. Láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ni Trump ti ń gbé ìgbésẹ̀ àti gba àyè láti kópa nínú ayẹyẹ ìkàwégboyè ọmọ rẹ̀ Barron, tí í ṣe ọmọ ńlá tí inú bàbá rẹ̀ dùn sí látàrí bí ó ṣe dáadáa nínú èsì ìdánwò rẹ̀. Ọjọ́ Ìṣẹ́gun ni adájọ́ Joan McCann tí ó ń gbọ́ awuyewuye lórí ẹ̀sùn tí wọ́n fi kan Trump sọ wípé kò yẹ kí ọjọ́ 17 oṣù karùn-ún jẹ́ ìṣòro, ṣùgbọ́n kò tíì sí ẹni tí ó lè sọ bóyá ìgbẹ́jọ́ máa wáyé ní ọjọ́ náà tàbí Trump kò ní fi ojú ba ilé-ẹjọ́ ní ọjọ́ náà. Ìròyìn jábọ̀ wípé ààrẹ àná yìí ń jẹ́jọ́ lọ́wọ́ ní Manhattan lórí ẹ̀sùn oníkókó 24 tí ó dá lórí àdàmọ̀dì àkọọ́lẹ̀ iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.